ni mo ṣe? Kí ni mo ṣe? Kí ni mo ṣe? Kí ni mo ṣe? Káwa yé fi ṣe hàn mí. Ẹ̀yin abiyamọ. Ẹ kú kalẹ̀ gbogbo ọmọ kóòtù òjíire nílé lóko káàkiri gbogbo àgbáńlá ayé ẹ kú ọjọ́ méjì ẹ kú ọjọ́ mẹ́ta o. Ẹ káàárọ̀ onílé yìí o ẹ kú ìyálẹ̀ta onílé yìí ẹ mà káàsán o ẹ kú ìrọ̀lẹ́ ẹ káalẹ́. Gbogbo bí ìyẹ́wò tètò yìí bá ba yín wákàtí ayọ̀ ni ó jẹ́ o kò ní bá wa lórí ìnira o. Yáyẹ gbogbo wa kò ní yẹlẹ̀ fún wa àní kàn dààmú. Ara ọmọ aráyé ò ní jù wá sínú kéèjì ayé o wọn ò ní dè wá tọmọtọmọ. Ọ̀rọ̀ aláyè la mà fẹ́ sọ fún wa. Ọ̀rọ̀ nípa òrùka lójú oorun, òrùka ojú oorun. Àìmọye ọ̀nà làwọn ọ̀tá fi ń gbàgbà kò fún ni, àìmọye ọ̀nà lọ̀tá fi gba ògo ẹni. Èyí yòówù nínú gbogbo ẹ̀ ayé ò ní dọ́dọ̀ wa o, wọn ò ní tako sáṣọ àlá wa o. Ẹ a máa bá mi ká lọ. Orúkọ mi ni Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ̀yin náà darapọ̀ mọ́ wa lórí WhatsApp ọ̀fẹ́ ni ẹnìkan ò gbowó lọ́wọ́ ẹnìkan. Ẹ gbọ́ mi yé 08032983298 08032983298 fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ sí ní Nàìjíríà kẹ́ ẹ bá lè rí nọ́mbà náà pè kọ́ wọlé. Ẹ fi kóòdù síwájú pé +2348032983298 ẹ jẹ́ n farabalẹ̀ wí dáadáa +2348032983298. Ayé ò ní jù wá sínú de o káwa náà tún má wàá dùra wá sínú de. Ọ̀pọ̀ ló ń ṣera rẹ̀ ní ń pariwo oṣù ayé ní ń pariwo àjẹ́ ayé o báwo ló ṣe lè fura. Wọ́n sọ fẹ́ lòmí ìkọ̀gbọ́n ni Ọlọ́run sì fi mọ ẹlòmí ìkọ̀gbà. Ó ní àlá ọ̀gọ̀ ìwọ́tọ̀ ọlálà lọ́gọ̀. Ìgbà tọ́lọ́run fi àṣírí ohun tó bẹ́ẹ̀ ṣe ọ́ hàn án tó ò jí rẹ̀ bẹ́ẹ̀ tọ́ ọ̀rá bàbà kó gbìyànjú lórí ẹ̀. Àdúrà ló ṣe ni àwẹ̀ lọ́gbà ni sàárà ló ṣe ni ọwọ́ àjòkó ó ní ọlálà lásán ni. Ǹjẹ́ àlá bá ṣe ọ̀tá ò ní mú wa o ọba bá mi kà lọ. Ọdún méjì kò bá kan náà ní. Ọdún mẹ́ta pé ó yí lọ, ọdún mẹ́rin kù dẹ̀dẹ̀ kó pé síbẹ̀síbẹ̀ oyún ga sí. Oyún ga sí ọmọ ò wáyé. Ayé wọnú òkùnkùn bírí ohun gbogbo lókùnkùn bírí. Kí ni mo ṣe? Kí ni mo ṣe? Kí ni mo ṣe? Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kájọ fetígbéyàwó ọ̀rọ̀.
àti inú ilé yẹn wà kan fìdílé o bọ̀dá inú ilé ìbọ̀dá akọ̀wé ẹ fìdílé nǹkan ìyá lọ́jà bàbá lájẹ́ ẹ̀sìn ní ariwo. dẹ́rẹ́bà àwàyè lẹ́wà o ẹ̀ ní wàwà jáàmù gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ oníṣẹ́ ìjọba ọkọ̀ ọba àdá ìjọba kò ní sa yín lọ́wọ́ kò ní sa yín lẹ́nu. ìyá mi ọlọ́run ò ní ṣe gbogbo yín ní apàtẹ́mátà. ẹ jèrè ayé ò ní fọmọ da yín lóró ẹ ní wà lójú kan náà bí omi adágún yín ò ní ṣòro ṣe. ẹ lápárí láyé o títọ́ kì í balẹ̀ kọ́ padà ẹnu mọ́ ò bá ṣe wí yìí elédùà yó fàṣẹ sí. tí ayé bá ń fúnni lórúkà lójú oorun pàápàá tó bá jẹ́ ọlọ́mọge ó léwu o. tí wọ́n bá ń fi òrùka bọni lọ́wọ́ òrùka ìfẹ́ kì í ṣàlátọ́ da. ìjẹ́ kóbìnrin àbọ́kùnrin kọ́ máa má mú bọ́ ni. ìmáa da àárín ìfẹ́ lọ́kọ-láya rú ni àtẹni ó ti níyàwó àtẹni ó ti lọ́kọ tí wọ́n bá tó ń fún lórúkà lójú oorun kì í ṣàlátọ́ da. ìmáa da ilé aládùn rú tàbí kọ́ta èèyàn kan máa mú àmúbọ́ kí wọ́n má tètè rí irú ẹni tó wọkàn ni láti fẹ́ máa wá gbọ́. ọ̀nà tálà ìgbà pé sí ọmọ pọ̀ rẹpẹtẹ tí èèyàn bá he òka lójú oorun ìtumọ̀ rẹ̀ ọ̀tọ̀ tó bá ra òka lójú oorun ọ̀tọ̀ tó bá ṣàdédé rí òka nínú ẹrù rẹ lójú oorun ọ̀tọ̀ ni ọyẹ ìjà máa yànnà náà sí kọ̀ọ̀kan ọlọ́run lọ́ba alámọ̀tán o. tí o bá ra òka lójú oorun aláìda tó o bá bá òka nínú ẹrù rẹ lójú oorun aláìda tó o bá he òka lójú oorun aláìda a máa yànnà rẹ̀ ní kọ̀ọ̀kan. tó o bá jẹ́ni títí ń gbààwẹ̀ tipẹ́ àbó tí ń ṣàdúrà tipẹ́ àbó tí ń gbòògbẹ lórí ọ̀rọ̀ ọkọ gidi àbí lórí aya gidi tó bá lálàyé pé òhe òka wẹ́rẹ́ ló bò lólùfẹ́ tiẹ̀ pàdé. tó bá ṣàdédé bá òka àfẹ́ pàǹpẹ̀ ló òka wẹ́dì tó bá nínú ẹrù rẹ̀ níbi tó jòkó sí ibẹ̀ náà lẹ́nu bí ọkàn rẹ̀ ó ti wá bá ọ tó ti rí àyànfẹ́ tiẹ̀. tó bá wá òka o lè máa lọ lórí ìrìn o lè wọ mọ́tò kábíyèsí ọba àrà kọ̀sọ́nà tí ó lè gbáyọ. o lè wá bọ̀ ńlé ẹ lè lọ pátí kan ẹ lè lọ bí àpèjẹ kan ọ pàdé tiẹ̀ pé ẹni bí ọkàn rẹ tí inú rẹ̀ ó sì dùn. tí èèyàn bá wá òkà àkú orí ńkọ́ tó bá jẹ́ pé òkà àkú orí lèèyàn bá pàdé kí ni ìtumọ̀ rẹ̀? ọ̀rẹ́ mi ẹnìkan tó ti fẹ́ rí lọ́jọ́ tó ti pẹ́ bóyá ẹ̀jọ́ pàdé ara yín mọ́ ni o kálukú ọ̀dọ́ ọmọ bíi wọ́n jọ pàdé mọ́ ni ọ́ pàdé ẹ̀ ẹni yìí náà máa wá ọkì ìwọ náà máa gbòǹgbẹ rẹ̀ ẹ̀ sì pàdé ara yín títúnṣe yóò sì bẹ̀rẹ̀ láàrin wọn tẹ́ bí jọ ṣẹra yín tàbí ẹ̀ ṣẹra yín ẹ̀ jọ yanjú ẹ̀ láàrin ara yín ìfẹ́ ọba tó yọ máa sọ kutu wọ̀wọ̀ nsó. wàá gbọ́ tọ́ba wa jẹ́ pé ẹni tá a ti fẹ́ rí òun ní tó ń fúnni lóòka àbí ọkọ tá a ti fẹ́ tá a ti bájà àbí aya tá a ti fẹ́ tá a ti bájà èṣù ní máa dánrò àlábá ìwò. ọkùsọ́nà méjì o tí ọkọ báyìí bá ń fúnni láyé òòka lójú oorun obìnrin náà kò ní rí ọkùnrin kankan pàdé ẹ̀. tí bá ti ń pàdé ọkùnrin wọn máa èyí túmọ̀ sí pé ọkùnrin yìí ń fi ogun ìkọ̀kọ̀ ìfi ń ja obìnrin yẹn lógun wípé kó fi lè lé ńlẹ̀. tọ́ba wa jẹ́ pé arákùnrin yìí ń bẹ̀ ọ́ lójú oorun tí ń sunkún tí ń bẹ̀ ọ́ tí ń sunkún báwo kẹjà tó ẹ padà parí rẹ̀ ẹ sì padà fẹ́ra yín tó ọlọ́run lọ́ba alámọ̀tán o wọn ọba tá a wí yìí tọ́ba gbé tí ọ̀tún wọlé kọ́ má gbà tó ṣe wá jáde o àlá kì í ṣe ohun tá a kó dànù o àlá wákàtí kan bẹ àlá ọ̀sẹ̀ kan bẹ àlá oṣù kan bẹ àlá ọdún kan bẹ àlá ogún ọdún bẹ èèyàn ńlá la ní sínsìn láàrin wákàtí kan yóò sì máa ṣe ọ lálàá níta ẹ sì máa wo monday tọ́lọ ní mo lálàá yìí ó sì ṣe ní monday yìí ọlọ́run ní í ṣe bẹ́ẹ̀ ó lè lálàá ọdún tí ń bọ̀ lẹ́ẹ̀ tó ṣeun báyìí tí kádàrá ó sì gbàbẹ̀ tí ó rí bẹ́ẹ̀ ta ló wá sọ pé ọ̀sálà ẹni ó sọ pé ọ̀sálà lọ́gọ̀ torí pé ọ̀nà tọ́lọ́run gbà dá kálukú wa ọ̀tọ̀ọ̀tọ̀ agbára ẹlòmíì níbi àṣẹ ọ̀rọ̀ la fi sí
agbára ẹlòmíì ń bi oorun la fi sí agbára tọ́lọ́run fún kó wá wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni tó ọlọ́run o èṣù má jẹ́ ọlọ́wọ́ nù orí ayọ̀ wa o má jẹ́ sùn ọ̀dá sọ̀rọ̀ wa àwọn tí ń dadùn fẹ́rú má jẹ́ wọn wọlé ilé ayé ẹnì kọ̀ọ̀kan wa ẹ fẹ́ bẹ̀rẹ̀ nípa àkọsẹ̀jáyé yín ni àbí a fẹ́ tọ́jú àrùn ọlọ́jọ́ pípẹ́ tó ẹ kàn sí wa tá a bá mọ̀ nípa rẹ̀ á ṣàlàyé fún yín ẹ jọ̀ọ́ o tẹ́ bá darapọ̀ mọ́ wa lórí WhatsApp group o ẹ má sẹ́ndì stíkà o ẹ sì má pósìtì fídíò o tẹ́ bá dán o àwọn àdmí ìtọ́wà ń bẹ̀ wọ́n yọ yín kúrò o ayé yín kò ní yẹ lọ ire o ire o ire kàbìtì ẹ má pàdé pé a pàdé ní sẹ̀mẹ̀pọ̀jì ní ìlú Kotonu sẹ̀mẹ̀pọ̀jì yìí tí ọba ti dé sẹ̀mẹ̀pọ̀jì ìwọ rẹ̀ síwájú ó rí kàlífò rìbìtì kankan wọ́n pè ní kàlífò roundabout ni wọ́n pè bẹ́ẹ̀ tọ́ba ti débi kàlífò rìbìtì yìí ìwọ béèrè mosque Salam mosque Salam tó béèrè yìí gbáwájú mosque yìí tọ́ba ti níwájú mosque yìí síwájú ó rí ànàkan lápá òsì ìyá ẹ̀nà ẹni kọ́ yà sí márùn lọ ọ̀sàlẹ̀ ó rí ilé ńlá kan tó kọjú lóko òrèké bẹ̀ ní kọ́ yà sí o ó ti bá àwọn èrò pìtìpìtì ayé wa kò ní yẹ ẹlẹ́ fún wa òjò kí rọ̀kọ́ tà sí lẹ o olóore gbogbo wa ò ní tà sí wa o bí n bẹ lọ́kùn yọ wọ̀ rí bí n bẹ lọ́sà yọ wọ̀ rí olóore wo ní kọjú ìjà dàbà ire o ire o ire kàbìtì kọ́ máa yálé ẹnì kọ̀ọ̀kan wá.